lọ́jà tuntun mo láti kọrin eléyìí sí lóko bàbá ọba àlú lọ́lẹ̀ já pé ṣé ìwúlẹ̀ kan náà. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìwáyà yẹn wa lónìí òun ní kìjikìji tá à ń gbọ́ pé mọ́ṣáláṣí kan bẹ ní Alálùbọ́sà nílọrin tí wọ́n sì ń ṣe mùsùlùmí ní wọ́n ń ṣe ìsìláàmù bẹ́ẹ̀ wọ́n sì ṣe kírísítẹ́nì kọ́dà àwọn tó ń ṣẹbọ. àwọn ará pẹ̀rẹ̀ méjì. àmọ́ nínú mẹ́ta tí wọ́n wí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń pariwo pé kí là ń wò a rí i pé wọ́n ń ṣe ṣọ́ọ̀ṣì nínú mọ́ṣáláṣí pọ̀ tí ó sì gbọdọ̀ ṣẹlẹ̀ nínú ìlú yìí léè tó jásí wípé èèyàn lè sọ pé òun kọ́ mọ́ṣáláṣí kó máa kí òun bẹ́ẹ̀ àmọ́kèdè pé yóò wá ní òun fi mọ́ṣáláṣí ṣe ṣọ́ọ̀ṣì èyí lọ́rin mọ́ṣáláṣí ó wà lọ́tọ̀ ṣọ́ọ̀ṣì ó wà ní ọ̀tọ̀ nígbà táwa gbọ́ bàbá ọba lọ́rin wa ní a wá kìí ṣèlú àwọn ni wọ́n ó ti máa sọ pé wọ́n ń ṣe irú ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ó dùn wá yìí pé àbá wọn jọ wà àbá tìjà wá àmọ́ tí a wá sọ ni wípé ló kọ bàbá ọba lọ́rin pé a gbọ́dọ̀ rí n tó jọ bẹ́ẹ̀ mọ́ kìí ṣe pé bóyá a da alábàákọ́ tọ́ba ṣe muslim tọ́ba fẹ́ ṣe pé islam wọn fẹ́ ṣe kó ṣe tọ́ba fẹ́ ṣe ṣọ́ọ̀ṣì kó ṣe ṣọ́ọ̀ṣì tó pé ìlú tá a wà yìí ìlú táyé ń sọ ní bíládìlì ìlórì ìlú tá a wà yìí bàdàtò kò ti sì yàtọ̀ àwọn tí wọ́n tẹ ìlú yìí mímọ́ ni wọ́n fi tẹ̀ ẹ́ wàhálà tó fi dùwà á nígbàfẹ́ nìkan kó bàálù yìí jẹ́ látùsídùwà kó ṣe ń táwọn àgbàlagbà tàná ò ṣe látùsídùwà kó ṣe ń tọ́lọ́hún ò fẹ́ kọ́ ọ mọ́nà mi dára láti kókó àwọn èèyàn jọ láti máa sọ pé ẹ lè ṣe ìsìláàmù kẹsì máa ṣe kírísítẹ́nì à nígbà ìlú yìí ò ní gbà bàbá ọba lọ́rùn ò ní gbà bàbá ìmáàmù àgbà ò ní gbà bàbá ìmáàmù àlè ò ní gbà bàbá ajánẹ́sì ò ní gbà bàbá ìmáàmù gàmbàrà ò ní gbà gbogbo àwọn wàlíyì Ọlọ́run tí wọ́n tẹ̀lú ìwọ̀n ò ní gbà bíládìl kẹrìmù ìlú yìí ìlú àpọ́nlé ni fadalọ́lọ́hùn nùráhù àwọn tẹ̀lú yìí wọ́n tẹ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ Ọlọ́run ni binúrì ulumi wọ́n tẹ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ mímọ́ wàtúkọ̀ wọ́n tẹ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ẹnì kó lè sọ pé tó gbóhùn fẹ́ kó yẹn jọ àbóhùn fẹ́ jẹun wọ́n á lóun fẹ́ bàlú ìjà nígbà wàlẹ̀ ìbáàdà wọ́n sì tẹ̀ pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run màmá wa yìí wọ́n jó bèè kò ní mínì láti fẹ́ ṣe dáwà tọ́lọ́ dáwà ìyẹn máa ṣe dáwà tọ́lọ́ àmọ́ kì í pé yóò wá pàápọ̀ bẹ́ẹ̀ táàtú wa fi ń gbọ́ léra fẹ́fẹ́ pé wọn ò bí ẹnìkan dà sòtú bá rí bẹ́ẹ̀ ẹ máa jíṣẹ́ fún wọn pé wọ́n má jà padà wá wọ́n lè sọ pé àwọn làwọn nílé àwọn àmọ́ sọ wọn pé ilé ọba lọ́rin ẹ̀yin bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yin bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí Allahu yasimuka láta àbùdárakẹ́ wala hawla wala quwwata illa billahil aliyyil azim. nítorí pé inna dina àyà Kùránì ni inna dina indallahil ìsìlámù Ọlọ́run ní ẹ̀sìn tó ti yanjú yányá òun ní ẹ̀sìn Islam wa ma yabtagera islamu dina Ọlọ́run ní ẹni tó bá tún ṣe nǹkan mi lẹ́yìn Islam fala yuqbala minhu Ọlọ́run ní nígbà lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirati tó bá tún tọ́da àwọn Ọlọ́run yóò tún ṣòfò kó má bàa rí bẹ́ẹ̀ ló mú wa wá ọ̀pọ̀lọpọ̀ yẹn ó ti sọnù ẹ lè ṣe kírísítẹ́nì kẹ́ tún ṣe mùsùlùmù ẹ lè ṣe mùsùlùmù tí yá ibà ní àwọn fẹ́ di kírísítẹ́nì kó sí tó lé mbẹ́ wọn ò ní ṣọ́ọ̀ṣì wọ́n sì máa ṣe ẹ ti ṣe báyìí nísìnyí àmọ́ pé kí wọ́n wá sọ pé àwọn fẹ́ da tó jẹ́ ìlú yìí o méjèèjì papọ̀ ànígbà ní tó fa wàhálà àwa àtàwọn ẹlẹ́bọ àwọn olóòṣànù tó ti ṣe báyìí nísìnyí so ànígbà a sì ní fi ọwọ́ kéke mú èyí tó dájú ní kí wọ́n tètè padà tọ́gbẹ́ Islam wọn bá fẹ́ ṣe kó ṣe Islam. wọ́n ti fi tó wa létí pé wọ́n ti pè wọ́n pé wọ́n láwọn ń bọ̀ wá. báwọn ń bọ̀ àwa náà ó dúró dè wọ́n. ẹgẹ́ tó bá yẹn sìn kò nídìí ẹ̀kọ́ tẹ̀ bá ní.